kì í ṣòní kì í ṣàná la ti ń tẹnu mọ́ wípé ìlò ewé àtegbò èyí tá a jogún bá lọ́dọ̀ àwọn baba ńlá baba wa ó ń ran ẹ̀yà ara àti ìlera wa lọ́wọ́ bàbá mọ̀ ọ́n lò. Ọlákúnlé Fásùgbà ló kọ mi, ǹjẹ́ ló kọ Ọlọ́run ni mò ń kí yín káàbọ̀ sórí ètò yìí. Ẹ farabalẹ̀ wo fídíò yìí láti bẹ̀rẹ̀ dópin kẹ́ lè jàǹfààní tó wà nínú ẹ̀. Mo wà pẹ̀lú bàbá Aládò bá a ṣègùn lóòbàrẹ̀bá àpò ọjọ́ méjì ọjọ́ mẹ́ta o. Ẹ ṣeun olóòtú, a kú ọjọ́ mẹ́ta, àdúrà ó gbà, Ọlọ́run á dá àwọn ọmọ wa sí. Àlọ yín àbọ̀ yín Ọlọ́run bá máa ṣọ́ yín o, ẹ dẹ̀ máa ṣe kòńgẹ́ oríire. Láti ilé iṣẹ́ Holy Peace Herbal Research Center òun ni a wà lónìí láti bá ṣe máa ń kọ́ wọn lẹ́kọ̀ọ́ nípa ewé àti egbò, nípa àǹfààní tó ń bẹ ń bẹ àti àwọn ìmọ̀ ní oríṣiríṣi tó wà níbi ewé àti egbò. Orúkọ tèmi ni Dr. Sharafadeen Odukoya Aládò, alága olùdarí ilé iṣẹ́ Holy Peace Herbal Research Center nílùú Abẹ́òkúta. Ohun tí mo fẹ́ ká sọ lénìí ó nípa àwọn ewé kan, ewé òun náà la lọ tàbí ṣe àwọn powder yìí. Ó fẹ́ sọ nípa mẹ́rẹ̀ẹ̀rin yìí fún àǹfààní tí ó ń bẹ fún àwọn èèyàn. Ṣé rí àkọ́kọ́ ewé àti egbò ní tó dáa fún náà ni pé gbogbo àwọn properties tó wà nínú ẹ̀ òun náà ni wọ́n papọ̀ náà fi ṣe oògùn òyìnbó. Táwọn òyìnbó ò dẹ̀ pé bẹ́ẹ̀ kọ́. Ṣùgbọ́n àǹfààní tó wà ń bẹ ni wípé tó fi ju ti tọ̀hún lọ ni wípé àwọn ìdààmú tó máa ń kó bára side effect ẹ̀ kò sí rárá nínú ewé àtegbò. Tó bá yọ chemical content pé eléyìí ó máa ṣiṣẹ́ fún ibà, eléyìí máa ṣiṣẹ́ fún ara ríro, àbí eléyìí máa ṣiṣẹ́ fún cancer. In tó wá kù náà ni pé àwọn á yọ nǹkan yẹn kúrò wọn nílé tó máa jẹ́ bí defense lára ẹ̀. Òun la ṣe ń fáwọn èèyàn nímọ̀ràn yìí pé ká máa lo ewé àtegbò pọ́nbélé, ká máa lo chemical rárá. Wọ́n máa ń pe ewé kan ní ewé itọ́ ìgbín. Ewé itọ́ ìgbín yìí ewé tó lágbára púpọ̀ ni. Ṣebí wọn náà ti rí àwọn àǹfààní tí ń bẹ ń bi àwọn chánẹ́ẹ̀lì bàbá Aládò. Ìwọ náà máa subscribe sí, fi ránṣẹ́ sáwọn ọ̀rẹ́ rẹ, fi ránṣẹ́ sáwọn mọ̀lẹ́bí rẹ, káwọn náà subscribe kó bá lè máa kẹ́kọ̀ọ́ tewétegbò látọ̀dọ̀ bàbá Aládò. Ewé ń bẹ, òògùn wà. Wọ́n dọ̀dọ̀ àwọn eléwé ọmọ àbí àwọn tó pé wọ́n ń ṣe botany kẹ́bìrì pé ewé itọ́ ìgbín. Ṣé ewé itọ́ ìgbín ó jẹ́ ewé tí ó ní àṣírí kan lọ́dọ̀ àwọn àgbàlagbà. Kí ló máa ń ṣiṣẹ́ fún náà ni pé tí èèyàn bá ní ulcer. Mo sọ ń gbà kan rí pé ulcer oríṣi méjì ni. Àwọn kan wà tó yẹ pé gastric ulcer ni, àwọn kan wà tó yẹ pé gas ló ń wá tó ń jẹ́ gas tó máa ń fi sí ẹ̀lẹ́nu. Gas yẹn ó wúlò fún wa, òun ló máa ń ṣiṣẹ́ lórí oúnjẹ tá à ń jẹ. But tí wọ́n ti rí pé ó padà sẹ́nu, ìtọ́pẹ́ ní pé reflux tó padà sẹ́nu a máa dà láàmú máa tàyàn láyà, a nípa ìyá níta ó ń tọ̀ ọ̀tọ̀ nìyẹn. Nǹkan tó àtọ́ pé ọ́sà lòun náà èèyàn máa ní bí egbò kéékèèké inú. Méjèèjì ni ewé itọ́ ìgbín ṣiṣẹ́ fún. Bàbá àlàṣe ń lo ewé itọ́ ìgbín, òun ni a gún sí ìbàyí. Tó sì yé òun náà la gún. Ewé itọ́ ìgbín bá ṣe máa lò náà ni pé omi ọ̀gẹ̀dẹ̀ òun la máa ṣe, la máa fi lò. Mo tá sọ nípa pé omi ọ̀gẹ̀dẹ̀ kákọ́ lọ wò kákà nípa ẹ̀ wípé banana sap àbí plantain sap, gbogbo igi banana méjèèjì náà ìkọ̀kọ̀ náà ni. But omi tó wá ń jáde nínú ẹ̀ tó máa fa omi yẹn jáde tí ẹ̀ máa sun omi yẹn dáa púpọ̀ láti jẹ́ pé ó dáa fún tí ẹ̀ máa fi nǹkan bá gbé yàn báyìí tó máa fi sí ojú ẹ̀ tó ẹ̀jẹ̀ bá ń ṣe chìchì láti ojú ẹ̀ ó máa dá ẹ̀jẹ̀ yẹn ni, ìyẹn omi ọ̀gẹ̀dẹ̀ yẹn omi tó ń fún jáde láti bí igi ọ̀gẹ̀dẹ̀ wọ́n lè fi dá ìgbìtọ̀. Tẹ̀lékì náà tí wá ní pé ó tún jẹ́ antibiotics ni tó lágbára púpọ̀ tí a bá lè máa lò ó. Bí a ṣe máa lò yẹn náà ọ̀tọ̀ ni. Tí a máa ti fún omi yẹn jáde dáadáa, wọ́n á sè é. Because problem kan táwọn kan ń ṣe tó mọ̀ nípa pé àwọn ọ̀gẹ̀dẹ̀ etí ìrà ló máa ń sábà wà. Bó ṣe wà létí ìrà yẹn, omi tó wà nínú ìrà yẹn náà ló ń fà wọnú. Ó lè kó ìdọ̀tí, ó lè kó àwọn kòkòrò míì sára. But tí a bá ti fún omi jáde àti kéèyàn ó sè é. Ìyẹn la fi sọ yẹn nímọ̀ràn pé tó bá fẹ́ lò pẹ̀lú ewé itọ́ ìgbín, wọ́n máa kọ́ boil omi gbóná, wọ́n á da powder sí i, wọ́n á mú omi ìgbín yẹn wọ́n á fi sínú ẹ̀, wọ́n máa bẹ̀rẹ̀ sí ní lò. Ó máa heal nǹkan tó ń jẹ́ ulcer nínú. Mo sọ pé báyìí wọ́n ṣe ń lo omi ọ̀gẹ̀dẹ̀ yìí fún infection. Tí a fẹ́ lò fún infection, á sè é dáadáa. Tó bá ti sè é dáadáa, ó máa wá epo igi ọ̀gánwó, wọ́n á fi sè é, wọ́n á yọ
á bẹ̀rẹ̀ sí máa mú antibiotics tó dájú ni. Tí ẹ bá ní àwọn kòkòrò míì bíi ẹ̀ńkúlọ̀ tara obìnrin àbẹ́lómi ní kòkòrò tara ń yún àbẹ́lómi sọ pé ó di pé wọ́n ní after typhoid àwọn àìsàn tó máa ń ṣe tí wọ́n máa ń typhoid tán tó yẹ pé àkọ́rí pé ara wọn ń ṣe bákan ara ń yún ara ń já oúnjẹ kòkòrò yọ wọ́n lọ sí ewé epo ọ̀gánwó àti omi ọ̀gẹ̀dẹ̀ yẹn wọ́n á sì á jiná tó wà ló dáa fún ìyẹn jíjẹ́ àǹfààní tó jẹ́ fún omi tàbí ẹni bí ọ̀gẹ̀dẹ̀. Mo á sọ ní pé ewé itọ́ ìgbín òun la fi ṣe powder jáde ẹ̀rí ọ̀sà àìsàn tó yẹ pé ó ń dà wọ́n láàmú púpọ̀ jù ní tí èèyàn bá gbìyànjú tó bá yọjú sí iléeṣẹ́ Holy Peace Herbal Research Center á rí àǹfààní ṣe nípa ìtọ́jú àìsàn ọ̀sà. Ògùn tá a ní fún àìsàn láti tọ́jú ọ̀sà kò ń ṣe oríṣi méjì mẹ́ta mẹ́rin ṣùgbọ́n ìta fẹ́ mú jáde lẹ́yìn tá a fẹ́ jẹ́ kóun yóò jẹ àǹfààní ẹ̀ òun náà ni ewé itọ́ ìgbín. Ewé itọ́ ìgbín yẹn á wà mú ọ̀gẹ̀dẹ̀ tá a bá ti yọ jáde tá a bá ti fún jáde á jẹ́ kó pọ̀ dáadáa ó lè tó bí 1 litre bí 1 litre yẹn a máa wá ṣe pẹ̀lú ewé itọ́ ìgbín àpẹẹrẹ omi tó wá gbóná dáadáa á lè pa gbogbo ẹni tí tó wá jẹ́ kòkòrò nínú ẹ̀ ó dáa púpọ̀ fún àǹfààní aráalé. Ṣé rí omi ọ̀gẹ̀dẹ̀ àǹfààní tó wà nínú ẹ̀ ó yàtọ̀ sí pé ó ní ní tó lè pa kòkòrò ara bíi antibiotics àbí ó jẹ́ ní tó yẹ pé ó lè jẹ́ kí egbò jiná. Yàtọ̀ sí yẹn ó tún ní àǹfààní kan tó máa ń ṣe lára òun náà ni pé ó máa ń jẹ́ kí èèyàn ní ó máa ń boost immune system ara èèyàn. Ẹ rí i pé wọ́n máa ń mú omi ìgbín tó jẹ́ láti bí ọ̀gẹ̀dẹ̀ wọ́n á tún wá ṣe pẹ̀lú oyin wọ́n wá ṣe gbé papọ̀ wọ́n fi ń ṣe oògùn tó fi ń boost immune system. Eléyìí jẹ́ àǹfààní fún àwọn àtàwọn ńlé. Ọ̀rọ̀ ṣókí nìyẹn nípa ewé itọ́ ìgbín. Lẹ́yìn ìgbà yẹn a tún wá sọ nípa ewé tamudani wọ́n pè ní paràn pupa igi paràn oríṣiríṣi méjì mú ó náà lágbé kéékèèké yìí ètò wà lọ́wọ́ mi wọ́n máa ń pè ní egbò paràn èyí lè wá jẹ́ egbò paràn pupa. Egbò paràn pupa yìí àǹfààní tó ń ṣe lára ó pọ̀ tí wọ́n bá ní ara yúnyún ó pẹ̀lú ní tàbí ṣe àwọn oògùn àtàpè nílé gbó herbal mixture tó máa ń ṣe fún àìsàn ara yúnyún. Egbò paràn pupa lélẹ́yìn kòrò yes egbò paràn pupa ó dáa púpọ̀ láti fi ṣe oògùn fún ara yúnyún. Then àwọn àìsàn míì wàtà tó ń lò fún tí wọ́n bá ní iná ọ̀run àbí tí wọ́n ní iná ọ̀run tó pé ó ń yún lára wọ́n á ní pé kí wọ́n wá ṣàgéré egbò ṣàgéré egbò paràn pupa àti èso abèrè. Tí wọ́n ti wá èso abèrè pẹ̀lú mẹ́ta yẹn á lọ ní àgúnmu kó máa fi ṣe tíì ó dáa fún iná ọ̀run èyí tó máa ń yọ sí ìyàrá tó máa wà ní gbogbo ara. Ẹ̀rí iná ọ̀run náà ó máa ń ṣe ojú sọ pé ojú ẹ̀ tí tó wá yàn lágbára tó wá débi ojú ẹ̀ náà àpọ́n ó lè fa àìsàn ojú. Ẹlòmíì ní àìsàn ojú láti di iná ọ̀run ló ti di cataract tàbí glaucoma. Àwọn àfi fún àyàn ní àǹfààní pé egbò paràn òun lè tamudani. Egbò paràn yìí ó oríṣi méjì paràn pupa wà paràn funfun wà èyí tamudani là ń pè ní paràn pupa. Pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn ó jẹ́ ẹ̀kọ́ lára ẹ̀ lẹ́bi ṣe lè go láfi ṣe lè go mixture. Ẹ rí i pé ìtura wo taste ẹ̀ ó hàn lára yìí ó jẹ́ ẹ̀kọ́ tí a fẹ́ kọ́yàn. Lẹ́ẹ̀kẹta ilé tamudani òun náà pè ní ewé àsùnwọ̀n. Ewé àsùnwọ̀n òun la lọ yìí ewé ẹ̀ ni òun la lọ yìí kẹtìrì ewé àsùnwọ̀n lélẹ́yìí òun nìkan náà dẹ̀ ni ewé àsùnwọ̀n lélẹ́yìí. Ṣé rí ewé àsùnwọ̀n yìí oyin tó ń ṣe lára pọ̀ ara asọ́gbà kan nípa àwọn laxatives àwọn nǹkan tí ó máa ń jẹ́ kéèyàn lọ sí tọ́lẹ̀tì wọ́ọ́rọ́wọ́ ara ẹ̀ ní ewé àsùnwọ̀n wà. Tí wọ́n bá ní àtọ̀sí ẹ̀ tó pé ó ń tọ́ àtọ̀sí ọlọ́yún ara ń ta fi ń tọ́jú ẹ̀ náà ni pé wọ́n á ní pé kó ń tàn lọ lo àsùnwọ̀n tó bá mú àsùnwọ̀n tó bá ṣe é á jẹ́ kó lọ sí tọ́lẹ̀ dáadáa pẹ̀lú ògbólódò Ọlọ́run bá á ya gbọ́ àwọn ìtọ̀tí yẹn dànù á tọ́ dànù ó dá pọ̀ fún. Yàtọ̀ sí eléyìí àsùnwọ̀n wọ́n tún ń ṣe oògùn jẹ̀díjẹ̀dí tí ẹ̀rí àwọn àgbàlagbà lọ́wọ́ ọ̀rọ̀lẹ́ báyìí wọ́n á bù pẹ̀lú ẹ̀kọ́ nírọ̀lẹ́ ìrọ̀lẹ́ máa mú ìyá máa gbogbo ìdọ̀tí inú nǹkan tó bá dùn ìyá á yà dànù òun la gún sí báyìí ewé àsùnwọ̀n yẹn ó máa ń ní èso lórí bíi ìfẹ́jọ́ bíi yẹ́lò báyìí ètò ìsìn bíi fúláwà báyẹn fúláwà yẹn kí wọ́n máa lọ gbé papọ̀ mọ́ òun ló lè máa rí pẹ̀lú ẹ̀ tó yọ owó nìyẹn ó dáa púpọ̀ láti fi fọ inú
fún jẹ̀díjẹ̀dí ni o àbí wọ́n wá ní infection lára ni o ó dá pọ̀ jù fún. Yàtọ̀ sí yẹn wọ́n tún máa ń lo ewé àsùnwọ̀n pẹ̀lú imí ọjọ́ fún èélá fún ifo tí a bá ní kòkòrò ifo ní ara pèsè wọ́n á ní pé mú ewé àsùnwọ̀n àti imí ọjọ́ kó fi ṣe gbogbo ẹ̀ kó fi máa pa bí ojú èélá yẹn pẹ̀lú ògbó lọ́dọ̀ Ọlọ́run bá a rí pé á wà ibẹ̀ á clear á pa àwọn kòkòrò skin disease yẹn á pa kúrò. Then tó jẹ́ last one tí mo fẹ́ sọ òun náà lè amúdání ewé tá a lọ sí ìbáyé neem leaf ní ewé dóngóyárò òun la mú lọ́wọ́ yìí òun la lọ tá à ń pè ní neem leaf. Ewé dóngóyárò tá a lọ tá a dọ̀ sọ́dọ̀ powder yìí ẹ rí i pé nígbà kan àwọn olóyìnbó wọ́n ṣe chloroquine àwọn tó jẹ́ quinine stuff yẹn òun náà fi ṣe tó bá tọ̀ wò ẹ rí i pé òun àti chloroquine bákan náà ni tó bá kọ àwọn nivaquine all those ones yẹn gbọ́nà bá ewé neem tea yìí náà bá lọ. Ṣé wá rí ewé neem tá à ń sọ yìí àǹfààní tó ní nípa pé kí wọ́n fi tọ́jú ibà ó pọ̀. Nígbà kan wọ́n ní ẹ má lo chloroquine mọ́ nítorí máa ń yàn lára wọ́n ṣe àwọn oògùn míì jáde wọ́n ṣe àwọn oríṣiríṣi jáde wọ́n tó wá ń padà sórí ẹ̀ padà ń sìn. Kí ló fà á ní pé ó máa ń build the immune system against kòkòrò. Nílẹ̀ wa nílẹ̀ Áfíríkà ń bí ẹ rí i pé wọ́n ní àìsàn tó máa ń pààyàn jù ó ní àìsàn ibà ó pààyàn jù púpọ̀ àwọn àìsàn tó kù lọ. Ẹ̀lẹ́mí àkànwọ́n àpẹẹrẹ ó sì kọjọ́ mẹ́ta ibà yìí kéré báyìí ló ṣe é ó dẹ̀ kú. Kí ló fà á ní pé tí bàbá ṣèyàn gbà míì tó bá wọnú ara tó bá yẹ kó lè wọnú ẹ̀jẹ̀ ó dẹ̀ lè wọnú brain tí bàbá wọnú brain ẹlòmíì á máa ṣe wọ́n wọ́n á rò bí wọ́n ṣèpè fún ni kò dẹ̀ ń ṣe èpè ní tó fà á náà ni pé ibà yẹn ti wọ ọpọlọ ẹ̀. So eléyìí ó dá pọ̀ jù fún láti ṣe ìtọ́jú ibà. Bá a ṣe máa ṣe ni pé pé ibà yẹn ò tí ì wọra púpọ̀ ewé ìta ṣe lásán ó ti tó fún un bọ̀ tó bá ti wá wọra á ní pé kó ń tọ̀ kó lọ wá ewé òrúwọ kó fi kún un kó wá ewé òwú kó fi kún un kó wá èso jàgànyìn èso jàgànyìn ọsàn jàgànyìn kí wọ́n gangan kí wọ́n sè é pẹ̀lú ẹ̀ papọ̀ àti ewé làálì tí wọ́n bá sè é tó bá bẹ̀rẹ̀ sí ní mú nǹkan tó ń jẹ́ ibà á tọ́ dànù yóò ní àlàáfíà. Ẹ rí i pé ibà máa ń fojú rí ènìyàn pé nǹkan kékeré ni ibà kò kí ń ṣe nǹkan kékeré. Nípa pé ká tọ́jú àìsàn ibà ewé neem leaf yìí ewé tó lágbára ni ó jẹ́ ẹ̀kọ́ mẹ́rẹ̀ẹ̀rin tí a mú wá fún àwọn èèyàn wa. Then tá a fẹ́ fi kún òun náà ni nǹkan tí mo sọ nígbà kan nípa pé ọ̀nà mẹ́ta ni oògùn pín sí. A ní oògùn tá a fi ń wòyàn sàn tó jẹ́ ewé báyìí tọ́kọ̀ fi wòyàn sàn lásán. A ní idán oògùn tó pé tí wọ́n á ṣe kalẹ̀ ní àìlè idán ni ṣé ti yé. Then àwa ní àbámọ̀dá àwọn àgbàlagbà nígbà tó ń jẹ́ àbámọ̀dá ni pé wọ́n ní àbámọ̀dá kì í dá tiẹ̀ kó má ṣe. Ara àbámọ̀dá oògùn wẹ́ẹ́ gbé òjú ká sọ bíi méjì nínú ẹ̀kọ́ wọn lè fi jẹ àǹfààní lẹ́ni. Ẹ rí i pé táwọn àgbàlagbà fẹ́ ṣàdúrà fún ẹni tó yẹ kọ́ṣẹ́ tán wọ́n lè lọ mú oyin wọ́n á ní oyin yìí tọ́wò oyin yìí dùn ayé ẹ̀ máa dùn bí oyin ni àbámọ̀dá ni. Bí alágbájá eku ẹ mọ́ àbí mọ́lẹ́mọ́ ń tẹ mọ́ kò kì í ṣe ọ̀fọ̀ ó ti yé sìn bẹ́ẹ̀ ló ṣe rí ọmọ máa ń bímọ púpọ̀ ni wọ́n wá fi ṣe oògùn fún èèyàn pé lágbájá wọ́n bẹ̀rẹ̀ sí máa bímọ máa bí ọmọ rẹ̀ ni. So a fẹ́ kọ́ ara ní ilé ní nípa tó ń jẹ́ àbámọ̀dá tó lè pé àwọn oògùn gidi ni. Ṣé rí wọ́n máa ń pe kan ní eku onígbàlà wọ́n ní eku onígbàlà tó bá rí eku yẹn ó kọ ìlà sí gbogbo ara báyìí ni ìlà tó kọ sí gbogbo ara yẹn ní tí àwọn àgbàlagbà máa ń lò fún ni pé wọ́n ní bí ìgbàlà yẹn bó ṣe wà lára ẹ̀ yẹn ẹ̀ ní ba nínú ẹ̀ ó wà lára ẹ̀ ní ba nínú ẹ̀ àti ewé fèrè ẹtu. Ṣé tí ẹ bá wá ewé fèrè ẹtu àti ewé eku onígbà ìlà wọ́n wá wá ẹyin ẹdìyẹ wọ́n wá fi ewé fèrè ẹtu yẹn wọ́n fi ṣe ẹyin ẹdìyẹ yẹn wọ́n wá jó eku onígbà ìlà yẹn wọ́n kó yẹn mọ́ṣẹ́ wá ní kó ń tọ̀ ń fi wẹ̀. Pẹ̀lú gbọ́dọ̀ tó bá ń jẹ́ àṣàsí àbí ẹnìkan fẹ́ ṣe aburú kan sí àbí wọ́n ta nǹkan kan sí kò ní kan lára kò ní kan tọ̀ lára nítorí wọ́n ní ewé fèrè ẹtu omi tó wá fi ṣe kò kí ń mọ ewé kò kí ń mọ lára. Eléyìí jẹ́ àṣírí fún àwọn tó wà ní òkè òkun tó pé wọ́n ń bá àwọn èèyàn ṣiṣẹ́ tó pé ní tí wọ́n fẹ́ náà ni pé káwọn èèyàn ò nífẹ̀ẹ́ wọn. Wọ́n máa gbà lágbájá yìí tó bá wọn ṣe ó mọ̀ ṣe o kò mọ̀ ṣe o wọ́n máa hate ẹ̀ náà ni. Ẹ̀rẹ̀ tó pé ó gbà síbi iṣẹ́ ẹni tó gbà síbi iṣẹ́
òun ló máa kọ́ àwọn tó wà níbẹ̀ àwọn tó kọ́ yẹn wọ́n á tún gbé ṣọ̀gẹ́ ẹ̀ á jẹ́ pé ọmọ òyìnbó náà wọ̀n yẹn o wọ́n wá gbé àwọn yẹn wọ́n á fi ṣe ọ̀gá ẹni tó kọ́ wọn ní nǹkan tó ń ṣe yẹn tètè wọ́n máa tó wá rí pé ó ti ń ṣe dáadáa tó wọ́n máa bẹ̀rẹ̀ sí máa ṣe ọ̀tá ẹ̀ eléyìí jẹ́ àṣírí fún yín ó jẹ́ àǹfààní fún yín torí pé kí ni tó bá ti á sà àbí tó bá ti ṣe ní aburú kó má bàa kàn yín ẹ wá eku nígbà ìlà ẹ wá ewé fèrè ẹtu á wà fi ṣe ẹyin ẹdìyẹ bá a ti wá fi ṣe pẹ̀lú gbọ́dọ̀ tí ẹ bá fi ọṣẹ yìí wẹ̀ pẹ̀lú gbọ́dọ̀ agbá ọ̀tá kan ò ní ká ohun tí wọ́n bá ti ṣe wọ́n forí ara wọn gbé ni ìyẹn jẹ́ àkọ́kọ́ nínú ìtàn sáà pé ni pé àbámọ́dá ni tó yẹ pé kò gbọ́dọ̀ má ṣe fún àgbàlagbà ńlò ẹlẹ́ẹ̀kejì náà ni pé fún àwọn tó ń bẹ lọ́hùn fún ọmọ ẹlòmíì ń bẹ lọ́hùn fọ́mọ ó ti náwó títí gbogbo ohun tí wọ́n lè ṣe láyẹ̀ ni wọ́n ti ṣe fún nígbà tó ṣe gbogbo àwọn nǹkan yẹn fún tán wọ́n wo ifun ẹ̀ wọ́n wo ẹ̀dọ̀ ẹ̀ wọ́n wo ibi tó ń gbọ́ tó máa ń dúró sí wọ́n ní pé ó wà òkè wọ́n tún wo tọkọ ẹ̀ náà wọ́n ní pé àtọ̀ ọkọ ẹ̀ wà dáadáa wọ́n síbẹ̀síbẹ̀ oyún ò dúró wọ́n á sọ wọn pé gbogbo táwọn ṣe yìí kò yẹ kó má dúró wọ́n á ní pé kó ń tàn lọ wá epo ẹ mọ́ wọ́n á máa ní pé àbímọlémọ òun náà ni ti epo ẹ mọ́ wọ́n wà ẹ̀ tó wá wá epo ẹ mọ́ yìí wọ́n wà fi ṣe àsìjẹ wọ́n á lọ wá ewé ìṣàwé pèpè wọ́n á wá ewé ìdàgbà ẹ̀rí pé ó ní kíní kan tó gùn gbọọrọ báyìí ètò gùn gbọọrọ yẹn náà máa lọ pẹ̀lú ewé ìṣàwé pèpè yẹn pẹ̀lú ètò wá sí pẹ̀lú epo ọmọ fún tọ̀hún pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run ba ọ̀lẹ́ ní abẹ́sí sọ fún ọmọ ẹ wo tá a sọ yìí àwọn èèyàn wò pé báwo ló ṣe relate mọ́ pé kéèyàn ò bímọ níbi àṣẹ Ọlọ́run ọba nìyẹn ìyẹn ní àṣẹ Ọlọ́run tọ́lọ́run fi sí ara ewé àti egbò ìyẹn ní àwọn ẹlòmíràn kan béèrè pé nínú àwọn oògùn wọn tá a ṣe àṣekọ́ta pé ní magic ointment yẹn ń ṣe fún àwọn tó bá ní àìsàn stroke tó bá ti bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ báyìí tó bá bẹ̀rẹ̀ sí ní fi wẹ̀ tó fi ń para iṣan ẹ̀ tó ti dẹ̀yẹn á bẹ̀rẹ̀ sí ní máa jí padà wọ́n wá ń béèrè pé báwo lè ṣe rí bẹ́ẹ̀ wọ́n rò pé bíá pé magic kan ni wọ́n mọ̀ pé n tó ń jẹ́ àbámọ̀dá nìyẹn àbámọ̀dá ò gbọdọ̀ dá tiẹ̀ kó má ṣe so wọ́n tí o bá ní àìsàn ní ara ewé àti egbò Ọlọ́run fàṣẹ sí púpọ̀ o àṣẹ tó lọ́run fi sí òun náà là ń lò tọ́yàn fi wá ń dúpẹ́ ẹlòmíràn wà tó yẹ pé orí fífọ́ ló máa ń ṣe ní gbogbo ìgbà borí fífọ́ tó máa ń ṣe yìí ara àfàdébọn tó máa fún ni pé lágbájá tó máa ń sùn dáadáa ẹlòmíràn àìkí ń sùn dáadáa òun ló fà tó fi ń ní orí fífọ́ ẹlòmíràn dáadáa tó pé ó máa ń ṣe wàhálà tó pé tó bá dẹ́nu iṣẹ́ báyìí á kàn máa tò gbé ni kò ní lè kó ó máa rẹ̀ tó ti ṣe wàhálà púpọ̀ ó gbìyànjú ẹ̀yin tẹ̀ ń gbọ́ mi ẹ máa sinmi dáadáa nítorí pé àlàáfíà òun lògùn ọ̀rọ̀ ewé àti egbò Ọlọ́run jogún ẹ̀ fún wa láti wá ọ̀nà àbáyọ àlàáfíà pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ó gbóògùn o. àmì o àní ṣàárẹ̀ tí ó gbóògùn lára àwọn oògùn tí iléeṣẹ́ yín ti gbé jáde fáǹfààní ẹni tó bá ṣe ń wò wá fúngbà àkọ́kọ́ tí ò tí ì mọ̀ kẹ́ ṣàlàyé fún wọn. ẹ ṣeun olótùú ẹ rí i pé a dúpẹ́ f'Ọlọ́run a kì í ṣe kí wọ́n porúkọ ẹ̀ a kì í ṣe àìmọ̀fólóko wọ́n ní kíní kì í ṣe òdú ni bẹ́ẹ̀ ni òdú kì í ṣe àìmọ̀fún olóko a ti ṣe àwọn oògùn oríṣi jáde nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center nílùú Abẹ́òkúta débi pé àwọn èèyàn gan ti wá ń kọ́ ẹ̀kọ́ níbí nípa ewé àti egbò nípa connection tá a ní pẹ̀lú Triumph Biblical University àwọn náà ń sẹ̀dá àwọn tẹ̀síwò tó àwọn èèyàn ń lò fún wa ìwọ tó bá rẹ́gísítà láti kọ́ ẹ̀kọ́ nípa ewé àti egbò wọn ò fún ẹ níwèé tó máa lò wádìí àwọn máa kọ́ practical nílé iṣẹ́ Holy Peace Herbal Research Center ẹ wò gbogbo mú dání yìí tá a pè ní pillar powder yìí ara ògùn tá a ṣe nìyẹn wọ́n máa ń pe egbò kan ní egbò gbọ̀ngbọ̀n ẹ rí i pé àgbọn tá a fi ṣe àwọn oògùn wa kò sí pamọ́ nú ẹ̀ nítorí pé àwọn afẹ́kọ̀ọ́ wọn tẹ̀ lọ ṣe research lórí ẹ pé ṣé bẹ́ẹ̀ lórí àbẹ́ẹ̀kọ́ wọ́n ń pe egbò kan ní egbò òṣùṣún wọ́n ń pè kan ní ọ̀gángán wọ́n ń pè kan ní okó òbúkọ òun lápapọ̀ pẹ̀lú okó esé níwọ̀nba láfíwápọ̀ la fi ṣe àwọn tá a pè ní pillar òpómúléró eléyìí kì í ṣe drug tó pé okó yẹn máa lè sílẹ̀ àbí nǹkan ọmọkùnrin yẹn máa lè sílẹ̀ ní alábàádì eléyìí ó tó máa ṣe náà ni pé ó máa jẹ́ kí flow ẹ̀jẹ̀ láti brain máa fún messages láti sí heart wa á send flow ẹ̀jẹ̀ síbi nǹkan ọmọkùnrin á dẹ̀ lágbára dáadáa ẹ̀yin tí pé ẹ̀ ń fẹ́ kí nǹkan ọmọkùnrin ó lágbára wá lọ ń lo oògùn tó bá ti oògùn drug ó léwu àní rí àìsàn rọpárọsẹ̀ o àní kú ikú òjijì o ẹ lo pillar powder ó máa ṣiṣẹ́ naturally á jẹ́ kéèyàn wà òkè dáadáa láti lè báyàwó ẹ̀ ṣe a ṣe pẹ̀lú ewé àti egbò pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn
yàtọ̀ sí eléyìí àwọn náà la ṣe joy woman. Mo sọ nípa obìnrin tó pé wọ́n ti tọ́jú gbogbo rẹ̀ pátápátá, wọ́n ti ṣẹ́ẹ̀kì ara rẹ̀, síbẹ̀síbẹ̀ náà kò tí ì wà lóyún. Ẹ wo joy woman yìí, ó dáa púpọ̀ jù fún tá à ń pè ní amúnútòrò. Eléyìí amúnútòrò ní tóbi máa ń bẹ lọ́hùn fọmọ tí wọ́n ti ṣẹ́ẹ̀kì pé nǹkan kò ṣe lára o, tó bá bẹ̀ sí lo eléyìí pẹ̀lú gbòòrọ́dọ̀ Ọlọ́run bá a bí ọmọ, a lóyún lógo Ọlọ́run. Àwọn èèyàn ń dúpẹ́ lórí ẹ̀, ó dẹ̀ rí bá a ṣe fẹ́ kó rí, a dúpẹ́ fọlọ́run pé púpọ̀ ń tà ń sọ, àwọn èèyàn ń dúpẹ́ lórí wọn rí pé bẹ́ẹ̀ ló ṣe rí. Ẹ tó wo Holy Root Vision Powder tá a pè ní ojú ẹ̀dán kì í fọ́. Wọ́n lójú ẹ̀dán kì í fọ́, kò ń ṣe bóyá pé oògùn àbí spiritual kan àbí nǹkan ni, ewé àtegbò ni akọ̀sọ́ ló kọ́ yẹn pé ojú ẹ̀dán kì í fọ́. Tí a bá ń lo eléyìí, wọ́n ní pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run bá ojú ń tọ̀wọ̀ ní fọ́. Gbogbo àìsàn ojú tó wà ń dà láàmú kọ́kọ́ gbìyànjú kọ́kọ́ máa lo eléyìí náà, kò ní jẹ́ kí ojú yẹn ó bàjẹ́ ju bó ṣe wà lọ. Then àwa ṣàmú tó máa bẹ̀ sí máa lò fún, ó yẹ cataract ni o, bó jẹ́ glaucoma ni o, tó máa lò fún ẹ̀. Ìgbé eléyìí á kọ́ dín nǹkan ẹ̀ débi pé kò ní jẹ́ kó bàjẹ́, torí pé tójú bá ti bàjẹ́ kò sí àtúnṣe fún wọn o. Lẹ́yìn ìgbà yàrá la ṣe Osconto capsule. Ẹ wo Osconto capsule, òun eléyìí a ṣe olómi ẹ̀ náà tá a pè ní Osconto mixture. Kí ni àwọn eléyìí ń ṣiṣẹ́ fún? Ó dáa fún inú kíkùn, ó dáa fún kí obìnrin fẹ́ ṣe nǹkan oṣù kó máa dà láàmú. Osconto mixture ó dáa fún cholesterol tó bá pọ̀ jù lára. Osconto mixture ó dáa fún àwọn ìyá wa tó ti wọ menopause tí wọn ò ṣe nǹkan àlejò mọ́. Ẹgbẹ́ tó ti wọ menopause tó bá ti ṣe nǹkan àlejò mọ́, hormones tó wà lára wọn á máa ṣiṣẹ́ á máa daṣẹ́ rú. Gbàlẹ́ ló máa ní pé ara wọn ń gbóná jù. Obìnrin míì nígbà tó àwọn àmàmá wa míì tó ń ṣe nǹkan àlejò mọ́, èyí máa ní pé gbogbo ìgbà ni ó máa ń rẹ̀ òun, gbogbo ìgbà ni ara ń yún, gbogbo àyè tó máa lo ara ẹ̀ ló fà á. Ó máa lo Osconto herbal capsule àti Osconto herbal mixture. Ó dáa púpọ̀, oògùn tó ń polówó ara ẹ̀ ni. Yàtọ̀ sí yẹn a ṣe Lego mixture ó rèé fún ara yíyún. Blood purifier ni mò ń sọ pé ara ń tá a fi ṣe òun náà ni aloe vera wà nínú ẹ̀, pààrọ̀ pupa tí mo dárúkọ lẹ́ẹ̀kan yẹn ó wà nínú ẹ̀. Ó dáa láti máa fọ ìdọ̀tí inú ẹ̀jẹ̀. Bẹ́ẹ̀ ni wà pé ó ní blood clogging, ṣe pé ẹ̀jẹ̀ máa ń dì, tí wọ́n ti bẹ̀rẹ̀ sí ní dì ó máa block flow ẹ̀jẹ̀ lọ sí brain gbà mí, ó dẹ̀ lè fa atherosclerosis. Eléyìí ó dáa fún bíi blood thinner ni, blood purifier ni. Lego herbal mixture ó dáa fún ọkùnrin, ó dáa fún obìnrin, kì í jẹ́ kí wọ́n ní àìsàn rọpárọsẹ̀ torí pé n tó lè fà á yóò kọ díẹ̀. A ní àwọn oògùn náà tá a tún ṣe lóríṣiríṣi. Àwa náà la ṣe HPLD vein. HPLD vein eléyìí dáa fún iṣan. Tí o bá ti wá rí pé ó ti ń di pé ẹsẹ̀ òun ò ṣeé gbé, àbó rí pé òun wọ́ ẹsẹ̀ ńlẹ̀ ní gbogbo ìgbà, ẹlòmíì á rí pé ẹsẹ̀ á máa rìn tàgétàgé, ẹlòmíì á dà pé ẹsẹ̀ fẹ́ ṣubú ńgbà míì, ẹlòmíì ẹsẹ̀ akọ̀lẹ́dẹ́ ṣe pìkìlẹ̀ kan náà ni, ẹlòmíì ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú pé akọ̀mọdé ẹsẹ̀ bẹ̀rẹ̀ sí ní wú nísàlẹ̀. HPLD vein ní kẹ́yà lọ lò, nítorí pé a gbọ́dọ̀ ṣe sùúrù kí nǹkan burúkú bá wa o. Ẹlòmíì nítorí pé kò fara ti, ẹlòmíì kò kọ́bí ara sí lórí fa stroke. HPLD vein ó dáa púpọ̀. Sábà máa lò ó, á dà sínú omi ọsàn ẹ̀wẹ́, á ní kéèyàn ó fi owó ẹyọ sí, owó ẹyọ 2 àbí 9 ló máa fi sí. Ẹni owó ẹyọ kò ń ṣe pé spiritual something kankan, owó ẹyọ calcium ni. Tó bá ti lọ owó ẹyọ ní shell tó wà lára kí ni sọ orúkọ ẹ̀, àwọn kòkòrò odò, àwọn bí ìgbín odò, shell yẹn náà ní kòkòrò okun, inú òkun ló wà. So tó bá ti wá lọ, ó ní calcium àti zinc lára, so ó máa boost calcium ara tí ó ń jẹ́ kí èèyàn lè ní àìsàn wósẹ̀wósẹ̀ àbí àìsàn ní egungun. HPLD vein iléeṣẹ́ Holy Peace Herbal Research Center àwọn ará gbé jáde, ó dẹ̀ dáa púpọ̀, ó ń ṣiṣẹ́ púpọ̀. A tún ní àwọn oògùn tí a tún ṣe bíi abioticin lélẹ́yìí, ó jẹ́ antibiotics fún ọkùnrin àti obìnrin tí a bá ní àìsàn káìsàn, inú ń dà láàmú ni o, inú ẹ̀ ń wú ni o, ẹgbẹ́ kan inú ń lé ni o, àbí ara ń jáyàn jẹ ní gbogbo ìgbà, àbí ìdìbò dédé wú lábàdì, abioticin ní ká lọ lò, ó dáa púpọ̀ jù fún. A tún ṣe àwọn oògùn tá a pè ní aládotherapy. Gbogbo ayé ti mọ̀, ẹni tí ò bá tí ì mọ̀ ẹ sọ fẹ́ni tó ń gbọ́ mí, ẹ sọ fún ò tí mọ̀ pé oògùn hypertension ti jáde láti iléeṣẹ́ Alado Herbal Research Center. Ó dáa púpọ̀ fún hypertension. Tẹ́ ẹ bá ti ní eléyìí pẹ̀lú gbọ́dọ̀ Ọlọ́run bá, o ò nílò nǹkan nípa oògùn yìí ó máa lò kú ni, bẹ́ẹ̀ kọ́. Ẹ rí pé àwọn oògùn wọn ní eléyìí máa lò títí wọ́n á fi kú ní kó máa lò, bẹ́ẹ̀ kọ́ o. Ẹ lọ lo aládotherapy fún blood pressure, ẹ gbà pé ewé ń bẹ,
oògùn wà ó mọ̀kùn dé bá hypertension pẹ̀lú gbọ́dọ̀ ọlọ́ba ó da púpọ̀ jù fún èsì ẹ̀sìn ó da púpọ̀ jù fún. a ṣe organic organ náà tó pé òun ló ń ṣiṣẹ́ fún hepatitis B. a ṣe ẹ̀rọ jẹjẹrẹ tó ń ṣiṣẹ́ fún cancer tó prevent cancer. ẹ wo organic organ yẹn àwọn èèyàn ti lò ó àníkẹ́ lómi lo oògùn yẹn ó máa lò fún oṣù 2 sí 3 kó wá lọ ṣe test because viral load hepatitis B ó máa ń pọ̀ lára ju ara lọ àtẹ́lẹ̀ tó lò tó ní pé bóun ṣe lò láàrin oṣù kan òun ti wà ókè ẹlòmíì kẹ̀ríkẹ̀ òun láti lo tiẹ̀ fún bí oṣù 3 sóṣù 4 tó pé viral load hepatitis wà lára ẹ̀yẹn ó pọ̀ òun ni a ṣe máa ń fọyàn ní ìmọ̀ràn ẹ̀kọ́ lọ ṣe test ẹ̀mú ìsọ̀tì ní wákàlẹ̀ mọ bí ó ṣe tó lára organic organ ó dá pọ̀ jù fún hepatitis B. a dẹ̀ ní àwọn èèyàn tí wọ́n lè testify sí lílo ẹ̀ fún aládùn therapy tí mo sọ a ní àwọn èèyàn tó ń testify fún oògùn hypertension wa tó dẹ̀ ń dúpẹ́ lórí ẹ̀. ewé àti egbò dára púpọ̀ ẹ má yẹ ká fi ṣeré o eléyìí ò ní pé àwọn fi orí bọ òrìṣà kan kò ní pé àwọn ń forí balẹ̀ fún nǹkan kan ewé àti egbò tọ́lọ̀ ń dá fún wa náà ni. àwọn olóyìnbó yẹn mo bẹ̀rẹ̀ ọ̀rọ̀ wọ́n ti rí pé chemical composition tó wà nínú ewé àti egbò òun náà fi ń mú àwọn oògùn jáde lóríṣiríṣi. àwọn àti ṣe oògùn nílẹ̀ yìí nílé iṣẹ́ wa yìí tá a ti kó jáde fáwọn tó ń ṣe oògùn àwọn ewé báyìí tó bá ṣe àwọn ewé jáde àwọn bá wọn ṣe báyìí máa refine ẹ̀ àwọn bá wọn ṣe àwọn páàkì báyìí agbè fún wọn fi ń ṣe oògùn jáde fún èèyàn wa ń bèrè wọ́n tó bá rí kùdìẹ̀kudìẹ ní ara ó lè pe nọ́mbà wa fún ìmọ̀ tàbí àlàyé lórí 07031002744 tàbí 08028121088 ẹ lè rí wa ní àwọn Facebook wa ẹ lè wá lórí social media as Dr. Baba Alado Healing Center nípa ewé àti egbò ọlọ́run fún àṣẹ àdẹ̀ndúpẹ́ lórí ẹ̀ kò ń ṣagbára wa o àánú ọlọ́run ọba ni àti ìmọ̀ tí a fi ń wá ìmọ̀ kò ń ṣe ara ẹ̀lẹ́ ẹnìkan ẹ jẹ́ á wá ìmọ̀ nípa ewé àti egbò lè máa tọ́jú ara dọ́pẹ́ àlàáfíà òun lògùn ọ̀rọ̀ ẹ lè rí ògùn ara ní New York ẹ lè rí à ní Indianapolis ẹ rà ní Manchester ní London ní ọ̀dọ̀ Alpha and Omega ní Dusty Market ìwádìí bẹ̀rẹ̀ fẹ́ ra ògùn Baba Alado ẹ lè rí ògùn ara ní Abuja ẹ pe nọ́mbà wa á fún yín nọ́mbà yẹn tó bá wà tàlà Abuja ògùn wà ní Èkó ní Sẹ̀lẹ̀ bus stop ní Ègbè bọ̀ ní ọ́fíìsì wa tàbí sọ̀rọ̀ lọ́wọ́ báyìí ní nọ́mbà 4 Baba Alado close Ọpẹ́ Olúwa Ìta Ọ̀ṣìn nílùú Abẹ́òkúta nọ́mbà ilé ẹ̀kan sí ẹ pé fún ìmọ̀ràn àti àlàyé 07031002744 tàbí 08028121088 a ò ní ṣe àárẹ̀ tí ò gbóògùn o. Baba Alado ọmọ àgbáhùn lálá tí ń pàṣẹ ògùn warawara bíná bá rómi àgbàgbé ilé tó fẹ́ jó bẹ́ẹ̀ tó bá rómi àgbàgbé ariwo tó fẹ́ pa bí ṣòro bá fojú kan Baba Alado gbogbo gànàgànà ara àṣòro á sì balẹ̀ pẹ̀sẹ̀ bí ìgbà ògùn náà bá bọ́ sómi tó dákẹ́jẹ́ kí ni ìṣòro tó sọra ẹ̀ di ọ̀rẹ́ ìmùlẹ̀ sí ọlọ́run àìsàn wo ló ń ṣe ọ tó ń lọ tó ń bọ̀ tó ní dandan lá ọ̀run oṣù ní àparò kú sí Baba Alado fúnra ẹkùn ọkọ̀ òkè ògbóǹtarìgì nínú ká fi ewé àti egbò tú ọ̀pọ̀lọpọ̀ sílẹ̀ Baba Alado fúnra ó ti dé láti abúlé Alado ìlú olórílẹ̀ méje ní ìlú Ìbàrìbà. ó ṣe pàtàkì kí o tètè kàn sí Baba Alado. wọ́n bá yín fojú inú fojú àgbà wo tí ń yọ yín lẹ́nu lágọ̀ọ́ ara pẹ̀lú àwọn irinṣẹ́ ìgbàlódé. ẹ má sì gbàgbé àwọn egbòogi wa tó pàṣẹ gbòǹtẹ̀ ìjọba Lego herbal mixture àti Osconto capsule èyí tẹ̀ ń rírà láwọn fámásì káàkiri. wo ṣé ká má dára wa gbogbo ògùn kà ń pèrè ẹ̀ ewé àtegbò pọ́nbélé nìkan ìlà iṣẹ́ o. ẹ máa pe Baba Alado 08028121088